Mi ní sọ́jà dé rẹ̀ kẹwàá pẹ̀lú bíbò. Ẹ̀ ń pẹ́ nìyẹn lé nìyẹn o. Èwo lọ́rọ̀ àpọ́nlé. Ẹ jẹ́ ká tú àṣírí kọ́ ní mọ̀mọ́ táwọn. Ìran ọkùnrin ló ṣe bẹ́ẹ̀ kò ń ṣàpọ́nlé nígbà tí mi ṣe handicap kílẹ̀ já ẹ̀jẹ̀ sọ̀rọ̀ báyìí. Ọlọ́run máa fún mi. Ó yẹ wojú mi nígbà tí àwọn wo. Nígbà rẹ̀. Ojú sí padà. Nígbà tẹ́lẹ̀. I'm the no ẹ̀ lè wá dùn mí wọ́n lè. I'm a presenter, I'm the presenter. I invited you. Kò yẹ kẹ́ ẹ máa sọ pé ẹ lè nà mí mọ́lẹ̀. Ẹ lè sọ sí mi náà lè sí i. Lọ́sìn àti nìkan láwa. Kò tiẹ̀ sí. Jésù Ọlọ́run ò jẹ́. Ọlọ́rọ̀ kan ṣá àti bọ̀dá Yomi àti bọ̀dá ọdún. Àti kí ni mo gbọ́? Mi ẹ̀ tí jẹ́ sọ̀ṣẹ̀rí. Wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ o. Wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ o. O ní ẹ̀fọ́ mi ò ṣe ẹ̀fọ́ kì í tọ́ mi mo ṣe ẹ̀ sì jẹ́ ńlá. Mo ní àti bọ̀dá ọdún àti bọ̀dá mi Yomi àti bọ̀dá mi Saheed Balógun. Ẹ kọ́ mo ti wọ́n bọ̀dá Saheed dáadáa mo mọ̀ wọ́n mo tún wá lè fún wọn bọ̀dá mi Saheed kò dé bá jẹ fún yín mo mọ̀ wọ́n dáadáa. Lọ́rọ̀ gbogbo wọn ṣáà kò sí ètò ìgbà fún. No kò sí ètò kẹnu sí. In all this thing you are doing there is God. There is God. Kó sì kankan. Ọ̀pọ̀ mi máa rẹ́ ó funfun lẹ́nu kò sí. Ìgbà ọ̀pẹ rẹ̀. Ó sọ mi tẹ̀sí ló bá tètè dárúkọ yẹn. Ọ̀tọ̀ lẹni tó tiẹ̀ tàtẹ̀ fẹ́ tà sọ gangan tiẹ̀ sí lára wọn rárá. Ẹ máa lọ mi ní fún ẹ káre. Tó bá yẹ máa tọwọ́ bọ̀ mí lẹ́yìn. Kó lè dùn náà ni mo mọ̀ mo tẹ̀ trust yín náà. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí actress lẹ́dẹ̀ lè ṣe every part wọn ní ká ṣe nínú movie. Èmi àti máa wọnú ẹ̀mí iṣẹ́ yẹn lọ báyìí. Nítorí ní kọ̀pọ̀jú yẹn tiẹ̀ ń bí mi fẹ́ kó tẹ̀ bàjẹ́ díẹ̀. A ní gbọ́ láburú lórí ara wa lórí ọmọ wa lórí ẹni tá à ń fẹ́ lágbára Ọlọ́run bọ̀ nínú film industry kì í ṣàdúrà because ọmọ ẹ kú ọmọ because wọ́n mọ̀ pé iṣẹ́ làwọn ń ṣe nǹkan yẹn ò ṣẹlẹ̀ sí wọn lójú ayé nísìnyí ọ̀rẹ́ yín ni mí èmi dẹ̀gọ̀ díẹ̀ mo ṣe àkọ́kọ́ ṣàṣẹlẹ̀ sí ọ̀tá ẹni tẹ́ ń fẹ́ bá pé mọ́tò gbà mí kọ̀ọ̀kan so èmi tí mo rí sí ọ̀kan sáré bọ̀ àbáyé ni ọ̀rẹ́ mi mọ́tò ti gbá bọ̀dá fàtáì kí ló rọ pé gẹ́gẹ́ bí ẹni tó gọ̀ ọmọ Èkó ni mí èmi kò sáré wá làmọ́lẹ̀ mo kò sáré làmọ́lẹ̀ fún yín lójijì ni ẹ má dákú o torí ẹ ti máa sábà dákú jù ẹ má dákú kò sẹ́ni wá gbé yín dìde lórí wọ́n di pé máa lọ ṣe báyìí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má dákú ẹ lọ sáyé mi. ọ̀rẹ́ mi Yétúndé kí wọ́n sùn a ní tó ti pa bọ̀dá Ṣọlá. Ṣọlá ti kú. Ṣọlá ẹ̀wọ̀. Ṣọlá ẹ̀wọ̀. Ṣọlá ti kú. Yétúndé má sunkún. Mọ́tò ti pa mí. Ṣọlá Yétúndé. Ṣọlá ti kú. Ọlọ́run mi kọ́ra ló pa. Ti kú dànù. Mọ́tò ló pa. Yétúndé má sunkún. Má sunkún. Yétúndé ò ní kú. Má ti má sọ̀rọ̀ yìí, ó dẹ̀ ní má wá sọ fún ẹ. Ọ̀rẹ́ mi jọ̀ọ́ má sunkún. Wọ́n pè mí. Bọ̀dá Ṣọlá iná ṣe kú báyìí. Yétúndé. Yétúndé ń wọ̀ mí, iṣẹ́ ń wọ̀ mí ojú yìí kò lè jáde. Mi ojú yóò jáde, Yétúndé. Omi ojú òwá. Ẹ bá mi zoom camera. Okay, ó ti wá díẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan tó ń pè ní professional nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ try. Wọ́n bá gbogbo ẹni kò easy o. Wọ́n ń wá omi yẹn tipátipá. Ayé mi ò jọ. Fọdí omi tó jábọ̀ omi yẹn kọ̀. Ó ní Ṣọlá ò tí kú, ó sì wà láyé. Yes. Ní rí kò ṣe dáadáa ní gbọ́ pé àbúrò lórí ara wa lágbára Ọlọ́run. Yeah, you tried. Mo mọ̀ pé àwọn àlejò máa pàtẹ́wọ́ fún yín. Omi yẹn tí ń bò mí ni mo kọ̀ tẹ̀. Torí mo ní ẹ̀rín tí mò ń rí. Bẹ́ẹ̀ ni, adúpẹ́ fọ́lọ́run bá fún ètò Ọlọ́run ṣe léèní láàrin mi àti mo lérò pé gbádùn ara ti yín náà kò pàápàá. Ṣé mú jẹ́ sè? Dáadáa. Ẹ̀yin wo? Ẹ fẹ́ ní wò fọ́ fún mi ìjókòó. Tí wọ́n fẹ́ rò, ẹ má ṣẹ̀ṣẹ̀ lọ sọ́jà o, ẹ má ṣẹ̀ṣẹ̀ lọ ra ẹ̀fọ́ o.
gbogbo ẹ ti wà lẹ̀ kódà sórí iná kẹ́ bú yọ sí. mo ti mú omi gbóná mo ti bọ̀ díẹ̀ mo ti dà sí ọkọ̀ mo ti mú ata mi mo ti lọ̀ ní wẹ́wẹ́ tó rọra wẹ́. kí ló máa ṣẹlẹ̀ lẹ́yìn? mo ti gbé epo sórí iná ó ti gbá. nígbà tí epo yẹn gbá tán mo máta yẹn mo dà á sí. tàtàtà yẹn dín tó dín díẹ̀ mo ra fi irú sí. mo mú rú mo fi edé sí. mo ti gé pọ̀nmọ́ mi mo ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ̀dọ̀gbọ̀n nǹkan tí mo fẹ́ kó wà ń bẹ̀ ẹja borí ni gbogbo ẹ̀ ni mo ti rún wẹ́lẹ́wẹ́lẹ́ mo ti rún sí. ó wá bẹ̀rẹ̀ sí í jiná mọ́ra wọn. nígbà tó wá gbẹ díẹ̀ tí mo ti fi magí fi gbogbo ẹ̀ sí fi iyọ̀ sí tí mo ti fi ẹran bóyá nú ẹran ni mo fẹ́ lò ní gbogbo ẹ̀ mo ti dà. gbogbo ẹ̀ ṣáà ti wọnú ẹ̀wọ̀. ó ti dín omi yẹn ti ń gbẹbọ̀ díẹ̀díẹ̀ mo wá mú ẹ̀fọ́ mi mo yọ mo ṣàn án pẹ̀lú omi tútù mo ṣẹ̀ wá fọ́n sí orí ẹ̀ bí mo bá ro nǹkan mi mo bá sìn mi. ẹ̀fọ́ rírò ló ń jẹ́ àbẹ́ ẹ̀fọ́ ẹlẹ́gùsí. ẹ má wò ló ti já àwọn tó wà ní àwọn tó fẹ́ ẹ̀fọ́ rírò lọ́rọ̀ ẹ jẹ́ wà lórí Facebook. kí lórúkọ yín lórí Facebook? Bákàrè Yetunde Adùnọlá. Bákàrè Yetunde Instagram, Twitter. Yetunde Bákàrè àti Yetunde Bákàrè. ní gbogbo ẹ̀. àti Yetunde mo dúpẹ́ torí mo rí pé ìfà ètò tèmi yìí ètúra ká ìyẹn kí èèyàn ká dì lórí kinní. bẹ́ẹ̀ ni ẹ ṣé gan tí a pè yín tẹ dá wa lọ láyọ̀ tẹ fi lé ìsìlẹ̀ máa bá lágbára lọ. ẹ̀yin tèmi lé ó máa ń wọn ní ká jẹun pẹ̀lẹ́ náà mú nǹkan fún òkè ń jẹ́ bẹ́ẹ̀ ni mo lérò pé gbádùn ara yín pẹ̀lú mi lónìí. orúkọ mi yí padà Kenny Modúpẹ́ Adéṣọlá. ẹ fẹ́ kàn sí mi lórí Facebook Kenny Modúpẹ́ Adéṣọlá. ẹ fẹ́ pè mí lórí aago 08166663497. ó dìgbà kan.